Ádámọ̀ ẹ tún wá gbọ́ o, ìjìnlẹ̀ ọ̀rọ̀ náà ni mo tún gbé dé ọmọ Ádámọ̀ ẹ tún wá gbọ́, lórí Digest TV ni mo wà lọ́jọ́ tòní. Ọmọ Ádámọ̀ ẹ tún wá gbọ́, ìjìnlẹ̀ ọ̀rọ̀ náà ni mo tún gbé dé ọmọ Ádámọ̀ ẹ tún wá gbọ́. Ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáńlá ayé, mo kí ní mèrèǹtélú, mo kí ní mọ̀tàsẹ̀, mo kí ní tológun, ìjìnlẹ̀ ọ̀rọ̀ náà ló tún dé sétí gbọ́yín káàkiri àgbáńlá ayé. Ẹ tún wá nǹkan fìdílé kẹ́ tún wá gbọ́ mi lọ́jọ́ tòní. Èmi náà sì kọ́ o, agbára Ọlọ́run náà ló jórí bẹ́ẹ̀ o, agbára ayé kọ́ là wá ń lò, agbára Ọlọ́run ọ̀gá ògo ni. Mo fi sọ fún ọ pé máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní gbogbo ibi tó bá wà láyé o. Ìwọ tó ń gbọ́ mi lọ́jọ́ tòní, máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, má máa ṣe gànràngànràn, má máa ti wàrùwàrù bọ gbogbo nǹkan tó bá ń ṣe káàkiri àgbáńlá ayé. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ yìí episode 1 náà lèyí o, tó bá tún máa yá ẹ tún gbọ́ episode 2 o. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórí TikTok, mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mi lágbọ̀ọ́yé káàkiri àgbáńlá ayé. Digest TV náà la wà tẹ́tí láǹfààní láti máa wò mí, tẹ́tí láǹfààní láti máa gbọ́ mi. Ìjìnlẹ̀ ọ̀rọ̀, àní máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nílé ayé o, pẹ̀lẹ́pẹ̀lẹ́ nílé ayé gbà o. Ayé ò gbà gìrìgìrì, ayé ò gbà gànràngànràn. Ọ̀dọ́mọdé olówó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, má ṣe bí ẹni tó lówó lọ́wọ́, má ṣe bí ẹni tó ní nǹkan kan. Bàbá tí ń repo ti ní nǹkan lọ́wọ́, ayé ò mọ wọ́nà bó ti ṣe ní nǹkan lọ́wọ́ mọ́ ni. Bẹ́ẹ̀ ni o, ọmọbìnrin kan mọ̀ tí ẹ̀ ní ló bá drive ní mọ́tò ńjọ́ kan, ó bá páàkì mọ́tò yìí, bó ṣe páàkì mọ́tò ó wọnú ọ́fíìsì kan lọ o. Ìgbà tó máa bọ́ta láti inú ọ́fíìsì ọ̀hún, oníbàárà kan tọrọ bárà lọ́wọ́, ó wọnú ọ́fíìsì kan lọ o. Ìgbà tó máa bọ́ta láti inú ọ́fíìsì ọ̀hún, oníbàárà kan tọrọ bárà lọ́wọ́ ẹ̀, ó ní kó dákun kó fún un lówó. Ó kàn sáré gbọ́ oníbàárà ń létí ni, ó ní kí ló dé tó ń tẹ̀lé òun gan. Oníbàárà ní kó dákun, ó ní dákun jọ̀ fún mi lówó. Oníbàárà bá tún fọwọ́ kan mọ́tò rẹ̀, ó tún gbá oníbàárà yìí létí lẹ́ẹ̀kan náà, àfi pa á. Oníbàárà bá múdi lọlẹ̀, ọmọbìnrin yìí bá tún mú káfà, ó gbé fún oníbàárà yìí lójijì. Máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló ní ilé ayé, dẹ́ẹ̀dẹ́ lohun gbogbo. Ọmọbìnrin yìí bá bọ́ sínú mọ́tò rẹ̀, ó kàn ṣàdédé ju pọ́ọ̀sì nù lójijì ni, ló bá start mọ́tò lọmọ yìí bá lọ o. Oníbàárà yìí ló bá mú pọ́ọ̀sì yìí, ló bá fi ń lé ọmọbìnrin yìí lọ. Ẹ̀dókẹ́ gba pọ́ọ̀sì yìí, àníkẹ́ ẹ̀dókẹ́ gba pọ́ọ̀sì yìí. Ọmọbìnrin yìí ò mọ̀ dáhùn mọ́, ó bá ba títí ẹ̀ lọ. Ìgbà tó oníbàárà yóò ṣí pọ́ọ̀sì yìí wò, ó bá rí 6,000 naira nínú pọ́ọ̀sì yìí. Ó bá tún wá rí lẹ́tà kan pé owókówó tó bá rí láyé yìí, wá ọ̀nà kó fi sọ́ra rẹ̀ di olówó. Àṣé lẹ́tà tọmọbìnrin kọ sínú ẹ̀ rèé o. Ọmọbìnrin ti lọ, oníbàárà yìí ò mọ ibi tó lè wọ́ ọmọbìnrin yìí sí. Oníbàárà yìí kò fọ́ lójú o, bẹ́ẹ̀ sì ni kò rọ lápá, bẹ́ẹ̀ sì ni kò rọ lẹ́sẹ̀. Lòun bá mú owó yìí títí ẹ̀, ló bá lọ fi ra pure water, àbáàgì pure water, ló bá bẹ̀rẹ̀ sí ní tà á. Látorí pure water, ó dẹni tí ń bá àwọn èèyàn ta nǹkan páàtì mọ́tò. Láti ibi bẹ̀, ó bá dẹni tí wọ́n ń deliver mọ́tò fún, ló bá ń ta mọ́tò tuntun yànràn. Ó wá di ọjọ́ kan, ọmọbìnrin yìí ó wá fẹ́ lọ yá mọ́tò níbi tí wọ́n ti ń ta mọ́tò. Bó ṣe wọnú ọ́fíìsì kan lọ rèé níbi tí wọ́n ti ń ta mọ́tò yìí, ó bá bá ẹnìkan tí nu mọ́tò níta. Ó ní ẹ dákun, ọ̀gá ilé iṣẹ́ yìí ni mo fẹ́ rí, mo fẹ́ yá mọ́tò ní, ìmọ̀ sanwó ẹ̀ díẹ̀díẹ̀, bí n bá ti gbé lọ patí, yín sì tún máa dá padà. Àṣé bí ogún bá jẹ lọ, ọgbọ̀n padà jẹ̀bọ̀. Gbogbo ẹ̀dá láyé yìí, ẹ má jà ṣe gànràngànràn, ẹja máa ṣe dẹ́ẹ̀dẹ́ nílé ayé ni o. Ìgbà tọmọbìnrin tó máa fojú gan ní ọmọkùnrin tó ní ọ́fíìsì yìí, ó di oníbàárà ọjọ́ kìíní àná. Ọmọbìnrin yìí ò tiẹ̀ rántí mọ́, oníbàárà ló padà wá rán létí. Ó ní ṣé o rántí ẹnìkan tí ń tọrọ bárà tẹ́ ẹ gbá létí ní secretariat ń bè kan ọjọ́ kìíní àná? Ó lóun ò rántí o. Ó ní kó tẹjúmọ́ òun dáadáa o. Ìgbà tó wá tẹjúmọ́ dáadáa, ó ní ṣé wọlé léyìn? Ó lóun rèé. Ó ní pọ́ọ̀sì rẹ̀ ọjọ́ kìíní àná 6,000 naira tó fi síbẹ̀, òun lọ fi ra báàgì pure water, òun ń ta pure water. Bóun ṣe ń gèèní, òun dẹni tó ń ta àwọn nǹkan kan lára mọ́tò káàkiri àgbáyé, lòun fi rólóore o, lòun fi dẹni tó ń ta mọ́tò. Ọmọbìnrin bá yanu. Ọmọkùnrin ní pé kó má wọ́rì, ó ní òun ó fún ọmọbìnrin ní 6 million, ṣebí 6,000 ní. Lójú ẹsẹ̀ náà ló fún ọmọbìnrin ní 6 million yìí o. Lójú ẹsẹ̀ náà ló tún gbérú mọ́tò tọmọbìnrin wá fẹ́ fún un. Mo fi sọ fún yín pé má ṣe gànràngànràn lónìí, nítorí ọ̀la ni o. Àwọn kan ṣe ń jọ́ kìíní àná, wọn padà méèkì ẹ̀ mọ́ o. Àwọn kan ṣe ń jọ́ kìíní àná, wọn padà mú yọ mọ́. Ẹja rántí Àbáṣà ń jọ́ kìíní àná, gànràngànràn tó lóun fẹ́ ṣe ń jọ́ kìíní àná, tó lóun fẹ́ fi pa Olúṣẹ́gun Ọbásanjọ́, ṣe bóun ló fi bára tiẹ̀ níbojì. Olúṣẹ́gun Ọbásanjọ́ wá padà dé lóríire káàkiri àgbáńlá ayé. Má ṣe o, ọ̀rẹ́ mi tòní. Àní o máa ṣe é, àní o máa ṣe é, àní o máa ṣe é, àní o máa ṣe é.